A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ti fi èròǹgbà rẹ̀ hàn lórí ìdájọ́ ilé-ẹjọ́ gíga tó wáyé lánàá bí wọ́n ti gbé ìdájọ́ kalẹ̀ wípé ilé-ìfowópamọ́ àgbà CBN kò gbọdọ̀ yọ̀ǹda owó olóṣooṣù tó ń wá láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ fún ìjọba ìpínlẹ̀ Rivers. Èyí ń wáyé bí gómìnà Fubara ṣe ní ìhà tí òun kọ sí bí ààrẹ Bọ́lá Tinubu ṣe dá sí fàákàjà tí yóò wáyé ní ìpínlẹ̀ Rivers ni ó fún àwọn alátakò rẹ̀ ní ayé jẹ, bí ó tilẹ̀ jẹ́ wípé òun kò kábàámọ̀ lórí ìgbésẹ̀ yìí. Níbi ìdúpẹ́ pàtàkì tí wọ́n fi sàmì ayẹyẹ àṣeyọrí rẹ̀ pẹ̀lú gbogbo ìdojúkọ, pàápàá jùlọ ìkọlù tí wọ́n ṣe sí ilé ìgbìmọ̀ ní ọjọ́ 19 oṣù kẹwàá ọdún 2023, ni Fubara ti fi dá ará ìpínlẹ̀ Rivers lójú wípé ìṣèjọba rẹ̀ yóò tẹ̀síwájú àti máa san owó fún àwọn agbaṣẹ́ṣe àti owó oṣù òṣìṣẹ́ lásìkò bẹ̀rẹ̀ láti òní Ọjọ́bọ̀. Ó wáá gba àwọn alátìlẹyìn rẹ̀ ní ìyànjú kí wọ́n má rẹ̀wẹ̀sì nítorí kò sí ìpèníjà tí kò ṣeé borí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹgbẹ́ alágbàtà epo lábẹ́ ọ̀mbrádà Major Energies Marketers Association of Nigeria (MEMAN) ti ṣàlàyé lónìí wípé àwọn ní epo lọ́pọ̀ yanturu. Adarí ẹgbẹ́ MEMAN Clement Nsong ni ó sọ èyí látàrí bí àwọn kan ṣe ń tò fún epo káàkiri orílẹ̀-èdè lẹ́yìn ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu alága iléeṣẹ́ Dangote, Aliko Dangote. Dangote ni ó sọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn lẹ́yìn ìpàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu ní ilé agbára ìlú Àbújá wípé òun ní 500 mílíọ̀nù epo 500 million litres epo bẹtiró nínú àgbá tí wọ́n ń retí kí àwọn alágbàtà wá gbé. Ó ní bí ẹnikẹ́ni kò bá kó epo wọlé, epo yìí tó tà fún ọjọ́ 12. Lẹ́yìn àgbéyẹ̀wò lórí bí nǹkan ṣe rí lọ́jà epo ni MEMAN fi dá aráàlú lójú wípé kí wọ́n má bẹ̀rù pẹ̀lú epo rírà. Epo wà ńlẹ̀ lọ́pọ̀ yanturu káàkiri ọ̀dọ̀ àwọn alágbàtà títí kan iléeṣẹ́ ìfọpo Dangote àti iléeṣẹ́ NNPC. Nsong ní MEMAN yóò tẹ̀síwájú pẹ̀lú gbogbo ohun tí wọ́n ní ìkáwọ́ láti rí i wípé epo túbọ̀ ń wà láìsí ìdààmú fún ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Aṣòfin tó ń ṣaṣojú Edo North Senatorial District Adams Oshiomhole ti ṣe ìrántí bí ó ṣe kéde ìyanṣẹ́lódì tó ní agbára láti mú ìjọba ìpínlẹ̀ Èkó lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu san kọjá Náírà owó oṣù òṣìṣẹ́ tó kéré jù. Oshiomhole nígbà ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ ní òun pinnu àti jìjàkadì lórí àwọn òfin ìjọba àpapọ̀ kan lábẹ́ ìṣèjọba ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ kí ìrọ̀rùn lè dé bá iṣẹ́ àwọn òṣìṣẹ́. Ààrẹ àná fún ẹgbẹ́ òṣìṣẹ́ sọ èyí níbi ìdánilẹ́kọ̀ọ́ tí ó wáyé ní ìlú Àbújá tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ fún àwọn ọmọ ẹgbẹ́ Executive Intelligence Management Court 17. Aṣòfin yìí wá ké sí ìjọba àpapọ̀ àti àwọn aṣòfin ẹgbẹ́ rẹ̀ ní ilé ìgbìmọ̀ kí wọ́n ṣiṣẹ́ lórí òfin tí yóò mú ayé dẹrùn fún àwọn òṣìṣẹ́ gẹ́gẹ́ bí ó ti wà pẹ̀lú ìbámu ilẹ̀ òkèèrè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Dókítà oníṣègùn òyìnbó obìnrin ní National Eye Center Kaduna Ganiyat Popoola tí wọ́n jí gbé nínú oṣù kejìlá ọdún 2023 ti gba òmìnira lẹ́yìn oṣù mẹ́wàá lákàtà àwọn ajínigbé. Bí a kò bá gbàgbé wípé Popoola láti ẹ̀ka ophthalmology ní ilé ìwòsàn ojú ni wọ́n jí gbé pẹ̀lú ọkọ rẹ̀ Nurudeen Popoola tí ó jẹ́ òṣìṣẹ́ ológun pẹ̀lú ìbátan rẹ̀ Fọlárànmí Abdulmunin tí ó ń gbé pẹ̀lú wọn ní ìgbà náà. 40 mílíọ̀nù náírà ni àwọn ajínigbé yìí kọ́kọ́ béèrè tí wọ́n sì san. Lẹ́yìn èyí ni wọ́n yọ̀ǹda ọkọ ṣùgbọ́n tí wọn kò yọ̀ǹda dókítà Popoola àti ìbátan rẹ̀. Nírọ̀lẹ́ àná ni Popoola àti ìbátan rẹ̀ gba òmìnira tí ó fi òpin sí ìlàkàkà wọn lákàtà àwọn ajínigbé. Nígbà tí ó ń fèsì sí ìṣẹ̀lẹ̀ yìí, ààrẹ ẹgbẹ́ àwọn dókítà NAD Tọ́pẹ́ Ọ̀ṣúndárà fi ìdùnnú rẹ̀ hàn sí ìròyìn tí ó wáyé bí ó ti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ó lọ́wọ́ sí ìpadàbọ̀ alálàáfíà Popoola. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Àwọn mẹ́wàá ni a gbọ́ wípé wọ́n di olóògbé nígbà tí ilé alájà kan dà wó lówùúrọ̀ òní ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Alámòjútó iléeṣẹ́ panápaná ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Yẹmí Akínyínká, fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún iléeṣẹ́ ìròyìn NAN bí ó ti ní àwọn 7 mìíràn ni wọ́n fi ara ṣèṣe níbi ìjàmbá tí ó wáyé láàrin aago 2 ọ̀gànjọ́ òru ní agbègbè Jẹ́gẹ́dẹ́, Olúńlọ́yọ̀, ìlú Ìbàdàn. Ó ní àjọ wọn gba ìpè pàjáwìrì lórí ilé tí ó dà wó láàrin aago 2 ọ̀gànjọ́ òru. Lójú ẹsẹ̀ ni àwọn taari àwọn òṣìṣẹ́ wọn lọ ibi ìṣẹ̀lẹ̀. Òkú 10 ni wọ́n ti rí fàyọ nínú ilé àwókù. Àwọn 7 mìíràn tí wọ́n fi ara ṣèṣe ni wọ́n ti gbé lọ ilé ìwòsàn bí ìgbìyànjú ṣe ń tẹ̀síwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn ThisDay tó jáde lónìí. 30 oṣù kọkànlá ni wọn yóò sin ààrẹ ilé-ìgbìmọ̀ àná Dókítà Joseph Wáyàsí tí ó di olóògbé ní ọdún 3 sẹ́yìn ní 30 oṣù kọkànlá ọdún 2021. Akọ̀wé ìgbìmọ̀ ìpalẹ̀mọ́ ìsìnkú Dókítà Don Clemence Ename ni ó ṣe àfihàn yìí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lónìí ní ìlú Calabar. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀, Wáyàsí tí ó di olóògbé lẹ́ni 80 ọdún sí ilé ìwòsàn kan ní ìlú London ni wọ́n gbé padà sí orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ 10 oṣù keje ọdún 2024 lẹ́yìn tí ó lò ju ọdún 2 lọ nínú ilé ìgbókùúsí ní United Kingdom. Wáyàsí tí wọ́n bí ní ọdún 1941 ní Ọbálékè sìn gẹ́gẹ́ bí ààrẹ ilé ìgbìmọ̀ láàrin ọdún 1979 sí 1983. Ename tí ó mọ rírì gómìnà ìpínlẹ̀ Cross River Bassey Otu àti àwọn èèyàn pàtàkì lórí bí wọ́n ṣe gbé òkú Wáyàsí padà wá ké sí gbogbo wọn kí wọ́n darapọ̀ mọ́ fún ayẹyẹ ìsìnkú láti fi bu ẹ̀yẹ ìkẹyìn fún olóògbé. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé gómìnà Otu ti jẹ́jẹ̀ẹ́ wípé òkú àgbà ọ̀jẹ̀ kankan ní ìpínlẹ̀ Cross River kò ní gbé sí ilẹ̀ àjèjì, wọ́n gbọ́dọ̀ gbé e padà wá sílé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àgbà òṣèré ilẹ̀ Nàìjíríà Abdulsalam Sanyaolu tí gbogbo ènìyàn mọ̀ sí Charles Olúmọ tàbí Àgbákò ti di olóògbé lẹ́ni ọdún 101 years. Ààrẹ ẹgbẹ́ àwọn onítìátà TAMPAN Bọ́lájí Àmúsàn tí gbogbo ènìyàn mọ̀ sí Mr. Látìnì ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram bí ó ti fi ìbánikẹ́dùn wọn hàn gẹ́gẹ́ bí aṣojú ẹgbẹ́. Mr. Látìnì ní láìpẹ́ àwọn yóò ṣe àfihàn bí ètò ìsìnkú yóò ṣe lọ sí. Láti ìgbà tí ìròyìn ikú Àgbákò ti kàn ní ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ti kún fún ọ̀rọ̀ ìbánikẹ́dùn láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ olóògbé. Òṣèré Jídé Kòsọ́kọ́ náà fìdí ikú Àgbákò múlẹ̀ bí ó ti kọ wípé ó dàárọ̀ o bàbá Charles aka Àgbákò. Òṣèré Kúnlé Àfọ́dù náà kọ wípé ó dàárọ̀ Pa Charles Olúmọ, bàbá Àgbákò, òṣèré tí ó dàgbà jù, ó di ojú àlá. Fúnkẹ́ Akíndélé náà ò gbẹ́yìn pẹ̀lú ọ̀rọ̀ ìbánikẹ́dùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.